ilé ayé àkàmọ́ra wọ́n fẹ́ sọ mí dà kí ṣe dà. Àná pẹ́lọpẹ́ kámẹ́rà àbá má mọ̀ pé yìí náà wá. Mo lè dáfẹ́ má sọ bẹ́ẹ̀ mọ̀. Bọ́ọ̀rẹ́ òkè jẹ̀ṣẹ́ ọ̀rẹ́. Ọ̀rẹ́ má jẹ̀ṣẹ́ ọ̀rẹ́. Ọ̀rẹ́ má gbọ́nṣẹ́ ọ̀rẹ́. Jẹ́ ká máa ríra wa. Jẹ́ ká máa gbọ́ra wa. Jẹ́ ká máa ṣára wa. Jẹ́ ká máa fọ́ra wa. Ṣókólótù tó yẹn ó má ti pè mí pa. Kí náà pẹ̀lú alọ́rẹ̀ fún mi. Tí n bá lè mú yẹ. Bí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi ó fẹ́ tó. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Lówó bí a mo ti kú. Lówó bí a mo ti sùn. Ó wá fẹ́ fún dín. Ó wá fẹ́ wò dín. Ó fẹ́ máa tákà mi. Ṣé lè gbá mi tákà ni? Tí n bá ju báńgà mi. Gbòòrò máa gbádùn mi. Ó fẹ́ máa yíwọ́. Ó fẹ́ máa dáwọ́ rú. Ó dà kó ti ń dó kóńtà. Sẹ́tọ̀ wọn kò kóńtà. Ó fẹ́ máa lámbà mi. Ṣé mo jọ sátà ni? Ó fẹ́ máa flátà mi. Ó fẹ́ dọ́gbọ́n mu fáńtà mi. Ó fún mi lọ́yàn kò ṣe mọ́dà mi. Ó pè mí sáde kò ṣe dọ́tà mi. Pàdé mi ní Gaza mi. Má gbàgbé gánjà mi. Túndé Fáṣọlá ní bọ́dà mi. Wọ́n nífẹ̀ẹ́ lomi ṣe mọ́dà mi. Mo ti mọ̀yàn mọ́mì mi. Mo ti mọ̀yàn mọ́mì mi. Mo nígbà ẹ̀ mọ mẹ̀mẹ̀. Ẹ bá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀. Ẹ bá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀. Ẹ bá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀. Bí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi ó fẹ́ tó. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìjọ. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi ó fẹ́ tó. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Tó bá ṣọ̀ fún ẹ̀fọ́ gbangba. Ṣé bó náà mọ̀dí gan dáadáa? Ó ṣí ọ̀rẹ́ mi onídìí ńlá. Ṣé màá tẹ́lẹ̀ máa jọ tún gbà? Ṣé jẹ́ ìwé àbò wọ pampers? Ma, your house dey give me asthma. Mo ní kò send number. Why did you send hazard? Ṣé jẹ́ ìwé àbò dangan sí? Jẹ́ fana jẹ́ fokó sí. Mo ṣe wá àwọn náà ń fẹ́ sí. Bàbá ṣe tán pè mí bestie. What kind of bestie is that? Mo fún bestie pussy massage. Ẹ̀rọ lọ́n tákùlà. Ẹ̀sọ́ kò fáṣetà. Níbo ṣe lórí ta? Ó dà pé tí ń jẹsẹ̀ mọ́ vita. Ó dà pé orí ẹ̀ fẹ́ kọ ẹ̀jìyà. Ó dà pé ọmọ ìtí ní liver. Ìjí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi ó fẹ́ tó. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìjọ. Bí ọ̀rẹ́ mi ó pọ̀ tó. Bí ọ̀rẹ́ mi ó fẹ́ tó.